ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bíi tẹ́tí ń wò wá. This is DIGINAIJA. Don't forget to subscribe, like and share. Ẹ̀yin tèmi, gòbé ti ṣẹlẹ̀ báyìí o láàrin àwọn ọmọ national. Ó dàbí pé pàtí kan ni Wasiu náà pé Wasiu Ayinde sí láti wá ṣe eré fún wọn. But nígbà tó máa dé pàtí gbogbo àwọn national náà ló péjú síbẹ̀. Ó dàbí pàtí àwọn ọmọ national náà ni. But n tó wá ṣe bábámbárí ẹ̀ ni pé Wasiu wá bẹ̀rẹ̀ orin kan, orin yẹn ló wá dá gòbé lẹ̀. Ó ní ọ̀gá ló ń pàṣẹ. MC Oluomo lọ̀gá everybody. Òun làwọn ọmọ Sego Nation bá fárígá o. Wọ́n ní àwọn máa lu Wasiu ní pàtí wọn láwọn lu Wasiu àwọn ò tí speaker bọ́lẹ̀ o. Wọ́n ṣá bẹ̀rẹ̀ sí ń pariwo. Bó ṣe ń pariwo náà ni Wasiu Ayinde náà ń bẹ̀rẹ̀ sí ń sọ fún wọn pé sẹ́ ọ̀gá ló ń pàṣẹ. Lẹ́yìn ọ̀gá ìyá àwọn ọmọ ọ̀gá mi bó ṣe fárígá ní àwọn Sego. Wọ́n ṣá láwọn máa lu Wasiu Ayinde o. Wọ́n láwọn ò gbọ́dọ̀ gbọ́ pé àwọn lọ́gàá mi kò sọ́gàá mi kankan lẹ́kọ̀ọ́. Wọ́n nígbà tí MC Oluomo lò ìjọba ìlẹ́kọ̀ọ́ ayé ìgbà wọ́n láyé ìgbà tó lò gba MC Oluomo tó lò lẹ́kọ̀ọ́ wọ́n láyé ìgbà yẹn ti kọjá o. Wọ́n ní ọ̀gá táwọn mọ̀ nísìnyí Sego làwọn mọ̀ o. Kí Wasiu má da yanpanyanrin lẹ̀ o. Bẹ́ẹ̀ ni Wasiu tẹnu bọ̀rọ̀ tó múrin tó bẹ̀rẹ̀ sí ń kọ́ lọ. Tẹ bá rí comment section kí n tiẹ̀ kọ́kọ́ ka ilé Lateef Adio ó ní ọ̀gá táwọn mọ̀ Sego làwọn mọ̀ àwọn ò mọ̀ ọ̀gá kankan mọ́ ìgbà MC Oluomo ti kọjá. Ìkan Jamiu mi tiẹ̀ sọ́ni mi tiẹ̀ lè rí pé ó ní MC Oluomo lòun mọ̀ òun náà mọ̀ Sego. Ẹjọ́ ẹ̀yin tèmi kí la máa ṣe báyìí. Ìkànnì Wasiu will tell us who is the current, who is not the current. Kí la máa ṣe ẹ wo ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ lọ gbọ́ díẹ̀ nu orin tó dá gòbè yìí lẹ̀ gangan ẹ jẹ́ n play orin Wasiu yẹn.